Olórí gbogbo àwọn tó ń ṣe gbogbo bí bàtà mọ̀ sí CSO wọ́n ní kí ìwà nílò gidi gan o FST 963 FM. Mr. DJ, can you please let me take that now? SMK 04FH. Ẹjọ́ ẹgbẹ́ tí kẹ́ gbọ́ ìgbéde LSD 2306 G6. Ẹ lọ gbé àwọn mọ́tò yìí kúrò lọ́nà. FST 963 FM. Ẹjọ́ nítorí Ọlọ́run àti ọ̀nà ìmúṣẹ́lẹ̀ bàbá ẹ̀ka bọ̀ àti ọ̀nà ìmúṣẹ́lẹ̀ wáyé.